أشكو لمن قد بلاني بمن قد شفاني سبحان من قد هداني بنوري رواني ومن عليه مآبي ومن إليه مآبي ومن عليه تكلاني حمدا لمن قد أماني شر اليمان ووقاني ومن كفى وكفاني ومن كلا وكلاني صلى الوديع المنان على النبي الأماني لكل قوم رسول لكل آس أواني تبالي من بهداه قد اهتدى من ديناني. gbogbo ẹ̀yin bàbá bẹ̀rẹ̀ látọ̀rọ̀ bàbá ọlọ́dún ní Al-Balagul Mubin. Bàbá Ṣéhùmí An-Nasiri Mufasiru gbogbo lápapọ̀ pátápátá. Bàbá ẹ̀ ń darí ètò ní ẹ̀ṣẹ̀ rọ́ìdù torí ní àbá aláwa ló yẹ ká kọ́ kí. Gbogbo ìjà sàlámù ẹ jẹ́ ká dúpẹ́ páwọn á dá tó òun wá dá. Táwọn kan ò ní tara fi gbénu tí wọ́n dá. Bàbá Al-Balagh tàìmọ̀ ṣe kọ́ ó lè lásìkò tọ́ lọ́hùn mi dá. Bẹ́ẹ̀ fẹ́ dá ní tipa tó bá délẹ̀ tán ojú àdá. Tábà wá ronú tábà aláròjinlẹ̀ dáadáa. Àrípọ́lọ́hún ló pàṣẹ àbàṣà ní ká ló kó ń dá. Ọba tó ní wá kò kúkú ṣàyíṣe ara ló ń dá. Bàbá Al-Balagh gbogbo ẹni tó ń bẹ ń bí lálẹ́ yìí. Ara tó ń Al-Balagh lọ́lọ́run fi wọ́n dá sọpọ́ lọ́hùn jọ̀wọ́ fi mí dá tó mi dá o. Ọlọ́run jọ̀wọ́ fi mí dá tó mi dá. Bọ́lọ́hun bá ti wà pẹ̀lú wa tí a túmọ̀ wọ́n ara wa apá ayé kan ò lè dá wa. Bọ́lọ́hun bá ti wà pẹ̀lú wa tí a túmọ̀ wọ́n ara wa apá ayé kan ò lè dá wa. Bọ́lọ́hun bá ti wà pẹ̀lú wa. Tí a túmọ̀ wọ́n ara wa apá ayé kan ò lè ká wa. Bọ́lọ́hun bá ti wà pẹ̀lú wa. Tí a túmọ̀ wọ́n ara wa apá ayé kan ò lè ká wa kò lè ká wa. Kábíyèsí ẹ̀ ọba mímọ́ ìwọ la ó mọ̀ pé lójoojúmọ́. Ọjà Àjíkàbírù Àrẹ̀mú ńkọ́
mo kí bàbá mi àná sírí ṣéun Musa ò wọ́n ní bọ́lọ́hún bá ti wà pẹ̀lú wa gbogbo ìjọ àsálàm bọ́lọ́hún bá ti wà pẹ̀lú wa tí a tún mọ̀ wọ́n ara wa apá ayé kan ò lè ká wa bọ́lọ́hún bá ti wà pẹ̀lú wa tí a tún mọ̀ wọ́n ara wa apá ayé kan ò lè ká wa. Ẹ̀sọ́ kábíyèsí yẹn ọba mímọ́ ìwọ la ó máa pè lójoojúmọ́ ọba tó wà láyé tó mọ́ ó sì fẹ́ràn nǹkan tó mọ́ n ó máa pè ẹ́ lójoojúmọ́ pẹ̀lú àníyàn tó mọ́ ó ṣàtìmọ́ bí mo ṣe mọ́ yọ́nú sí mi lójoojúmọ́ kábíyèsí yẹn ọba mímọ́. Bàbá Alùbàdàgù bàbá wa báyé tì mọ́ bàbá wa ẹnu rìndà o bàbá mi ṣéwò fálísì Àlàó Adénẹ́kàn bàbá wa ṣéwò ṣìṣe olówó mo sọ pé àwọn tó ń pè láfọbàjẹ́ wọn ìyá orúkọ Ọlọ́run mi jẹ́ torí Ọlọ́run ló ń fi gbogbo ọba jẹ́ oníkàgbé ẹ̀ bó ṣe ń jẹ́ kábòhún sókè àbí jẹ́jẹ́. Alùbàdàgù pé ọ̀tá lè máa wò ó ti wá jẹ́ pé bó ṣe ń pè ẹ́ lòún jẹ́. Àní ọ̀tá lè máa rò bó ti wá jẹ́ pé bí mo ṣe ń pè ẹ́ lòún jẹ́. Ọlọ́run o ọba tó mọ ohun tí mo fẹ́ jẹ́ jẹ́ kí n jẹ́ ohun tí mo fẹ́ jẹ́ kábíyèsí ẹ̀ ìwọ la ó máa pè lójoojúmọ́. Mo kí bàbá mi ọmọ bàbá dédé. Jọba lọ bẹ́ẹ̀ àti àánú Ọlọ́run bá dé gbogbo nǹkan máa wá lọ dédé. Bàbá olówó Saudi bàbá olówó Saudi ọmọ ajíran tí àánú Ọlọ́run bá dé àìnú rí lọ gbogbo nǹkan máa wá lọ dédé. Ẹ rí èèyàn máa wá ṣe àṣebádé àtúmọ̀sán àṣọbádé. Ọlọ́run dákun dèmi ládé pé ibikíbi tí mo bá dé kára ayé mọ̀ pé èèyàn dé. Kábíyèsí ẹ. Ọba mímọ́ ìwọ la ó máa pè lójoojúmọ́. Bàbá Alùbàdàgù mo wá sọ wípé ajá ò ní fòkó lọ pẹyẹ lójú òfurufú èèwọ̀ ni ọgbọ́n ẹ̀dá kan ò lè wo ilé tán lọ́hùn kọ́ ẹ lọ sí i. Ajá ò ní fòkó lọ pẹyẹ lójú òfurufú èèwọ̀ ni ọgbọ́n ẹ̀dá kan ò lè wo ilé tán lọ́hùn kọ́ ẹ lọ sí i. Bàbá Àdásíní ológbò tó lóhùn fẹ́ pa kéré nínú ìbú ẹni lọ fún tójú tí mú ẹ ló máa lọ sí àjẹrà sí inú omi ni ajá ò ní fòkó lọ pẹyẹ lójú òfurufú èèwọ̀ ni ọgbọ́n ẹ̀dá kan ò lè hò ilé tán lọ. Gbogbo àsálàm ẹ bá ń sọ fún ṣéun Musa Alùbàdàgù pélé tán lọ́hùn kọ́ ni kò lè wo kò lè wo kò lè wo kò lè ilé tán lọ́hùn kọ́ ni kò lè wo kò lè wo kò lè wo kò lè. Gbogbo àsálàm ẹ ń bẹ níbẹ̀ ni o ẹ lè bá mi wí pé iná tán lọ ń dá ni kò lè kú kò lè kú kò lè kú kò lè kú ilé tán lọ ń kọ́ ni kò lè kú. Ṣéun Musa
owó tẹ̀ ní ìyẹn kò ì tó kò ì tó kò ì tó ọlá tó yẹ ní ìyẹn kò ì tó kò ì tó kò ì tó òkìkí tẹ̀ ní ìyẹn kò ì tó kò ì tó kò ì tó kan ọlá tí yẹ ní ìyẹn kò ì tó kò ì tó kò ì tó òkìkí tẹ̀ ní ìyẹn kò ì tó. bàbá aṣẹ́wó ṣúgà torí pé ajá ò ní fòkó lọ pẹ́yẹ lójú òfurufú èèwọ̀ ni bàbá wákìlù ajá ò ní fòkó lọ pẹ́yẹ lójú òfurufú èèwọ̀ ni o ọgbọ́n ẹ̀dá kan ò lè wo ilé kan lọ ń kọ́ ẹ lọ sí mi. ajá ò ní fòkó lọ pẹ́yẹ lójú òfurufú èèwọ̀ ni o ọgbọ́n ẹ̀dá kan ò lè wo ilé kan lọ ń kọ́ ẹ lọ sí mi. ṣé òun mú sa àkàndá àkàndá ọlọ́run màmá ni aníbàlágùn àkàndá àkàndá ọlọ́run màmá ni ẹni tó ràn á ẹ níṣẹ́. àní ẹni ọlọ́run ràn yàtọ̀ sí ẹni tó ràn á ẹ níṣẹ́. ṣéun Musa torí pé iṣẹ́ ọlọ́run ni èèyàn kan ló fi dàbí pàwọ́ nìkan ni o ọgbọ́n ẹ̀dá kan ò lè o ilé tán lọ ń kọ́ ẹ lọ sí mi. lójú òfurufú èèwọ̀ ni o ọgbọ́n ẹ̀dá kan ò lè o ilé tán lọ ń kọ́ ẹ lọ sí mi. lọ́la yàrá bíbí ni mọ̀ yàrá bíbí ni mọ̀ sọ́fà. yàrá bíbí ni mọ̀ sọ́fà. igi fìrí sunu bàánù. ó yá gbogbo alásàlátù gbogbo ìjọ àsálà sọ pé àsálàmù tí mo wà ẹ wo bí tó bá mi dé. bàbá aṣẹ́wó Musa wọn ní kẹ́ máa bọ̀ bẹ́ẹ̀ bàbá ni wọ́n ránṣẹ́ wá bàbá ẹ bá fóònù yìnyín o ẹ rí ìjọ àlìbàlájù tí mo wà ó ẹ wo bí tó bá mi dé o àmì ọlọ́run ọ̀la mi àmì ọlọ́run ọ̀la mi o àsálàtù tí mo wà ẹ wo bí tó bá mi dé. àsálàmù tí mo wà ẹ wo bí tó bá mi dé. ajáfẹ́lẹ́ wàhábù ṣé wàhábù wọ́n ní kí gbogbo wa ká má bà wá àsálàtù tí mo wà o òbí tó bá mi dé o àmì ọlọ́run ọ̀la mi àmì ọlọ́run ọ̀la mi o àsálàtù tí mo wà ẹ̀wọ̀n òbí tó bá mi dé. Jọba lábẹ́ Allahu Wahhab Allahu Wahhab Allahu Wahhab ọlọ́run abúlànà gbogbo Allahu Wahhab gbogbo ẹ̀yìn alásàlátù yóò ẹ̀wà jíjọ́ ànábì ẹ̀wà jíjọ́ ànábì dẹ́kúnlẹ̀ Allahu Wahhab jọba lábẹ́ alásàlátù gbogbo ẹ̀yìn àsàlá ẹ̀wà náwó ọ̀pẹ gbogbo àsàlá ìjọ ọ̀pẹ rẹ̀ dàjẹ́ rin ìjọ ọ̀pẹ rẹ̀ dàjẹ́ rin. ṣé wàá fi wàhábù olówó ọ̀pẹ rẹ̀ dàjẹ́ rin. bàbá Nasiri ojú yín tí mi o ó dẹ̀ tún ń dé sí mi lára. jọba ní abẹ́ ilẹ̀ ìdákàlẹ̀ amdu fisa wasaka ridakana riju ala amurina bikakana mọ̀kana bigeri kala fa azabi aolikala aolana adúpẹ́ f'Olúwa Allahu ṣe gbogbo àsálà ẹ jẹ́ ká jọ dúpẹ́ f'Olúwa ẹ jẹ́ ká jọ dúpẹ́ f'Olúwa alásàlátù àsálàmù jọmọ lọ bẹ́ẹ̀ ẹ máa sọ pé o ẹ̀yin alásàlátù ẹ yóò mú ànábì tóbi ní kìyàmọ ká tẹ̀lé mú wọn mọ kájọ wọlé ọlá alásàlátù. ó yá asitulilayi asitulilayi.